yá jẹ́ ń gbé ẹ débẹ̀ wò ó orúkọ tèmi ò yí padà Omoboriowo ayé kò tọ́ yín náà ni ìwọ tó bá jẹ́ pé àkọ́rẹ́ tó ń bá mi wo ètò mi lórí Omoboriowo Media pẹ̀lú ayé kò tọ́ tẹlifíṣọ̀n má gbàgbé láti bá wa subscribe má gbàgbé láti bá wa ṣètò yìí fún ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ kódà even àwọn ọ̀tá rẹ̀ share fún wọn jẹ́ kán gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ní dúníyàn ìwọ wo kí ni ta tún wá fún wa lónìí ó gbàǹkọgbè ó gbẹnu tán ìran ọmọ Yorùbá ẹ̀rí mo wọṣọ Yorùbá nation náà nítorí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá olókàn kí ni tí ọba ìlà Ifá kí ni Ifá wọn fọ fún ìran Yorùbá fún ìran ọmọ kóòtù òjìrè ní ọdún 2024 tá a wà yìí ṣé Ifá fọre àbí Ifá ò fọre bí ṣé ẹja ni àbí bákan kí ni tí wọ́n sọ wípé yóò ṣẹlẹ̀ sí ìran Yorùbá nínú ọdún yìí ǹjẹ́ Ifá wọn rí wípé ẹbọ tàbí ètùtù òun náà láṣẹ ọba ìlà Ifá wọn rí ogun fún ìran Yorùbá ní ọdún 2024 yìí ṣùgbọ́n ṣé ogun tí yóò borí Yorùbá ni àbí ogun tí Yorùbá padà wá borí ẹ̀yin ẹ̀ mọ̀ gbọ́ nígbà tí ọba ìlà Ifá tí wọ́n bá ń là lé ní èjì tí wọ́n ń dà sọ́tún tí wọ́n ń dà sósì tí Ifá wá ń fọhùn tí Ifá wá ń fọhùn tí ọ̀pẹ̀lẹ̀ ń dáhùn ẹ rí wípé ohun tí wọ́n rí sí ìran Yorùbá ní ọdún ohun tó ní agbára ni ọdún 2024 tá a wà yìí ohun tí wọ́n rí sí ìran Yorùbá ohun tó ní agbára ni ní ọdún yìí kí ni tí Ifá sọ kí ni ohun tí Ifá fọ̀ fún ìran Yorùbá wò ó jẹ́ ń gbé ọ débẹ̀ wà á rí wípé ètò tòní tó fẹ́ wò yìí gbàǹkọgbìn ni ó gbẹnu tán gbogbo ọmọ Yorùbá ń lé lóko lájò ogun ò ní kó wa o a ní rógun bẹ́ẹ̀ ni ẹbí àti ara wa wọn ò ní bá ogun lọ àmọ́ ká má bàa wá rógun ká má bàa bá ogun lọ ẹ wò ó Yorùbá wọn ní kékeré o wọn ní àtòkèrè báyìí òun náà ni olójú jíjì ti máa mú ẹkún ẹ̀sùn ohun tí ọba ìlà Ifá rí yìí ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ̀ ní kíákíá kí ogun bàbá kún ẹ má gbé bàbá yìí òun náà ni wọ́n dí Ifá fún wa wípé àlejò kan ó wọnú Yorùbá ṣọgù wá wọ́n sì ní obìnrin ní àlejò ọ̀hún ẹni pupa ní ṣé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ bí àbí ò rí bẹ́ẹ̀ ìyẹn ní fa wípé Omoboriowo Media always connect always prepare always gbé fún ẹ wá kí wọn náà kó wá wò ó jẹ́ ká jọ lọ wo ohun tí ọba ìlà Ifá ohun tí wọ́n sọ wípé Ifá sọ fún ìran Yorùbá ní ọdún tá a wà yìí tí í ṣe ọdún 2024 tí èmi àti ẹ tá a ṣẹ̀ṣẹ̀ tí ẹsẹ̀ bọ̀ wò ó ìran Yorùbá ọmọ kóòtù òjìrè ẹ jẹ́ ká lọ múra ilé ti yá ó yá jẹ́ ń gbé ẹ débẹ̀. ẹ̀yà míì máa kógun ti ẹ̀yà Yorùbá lọ́dún yìí ogun ni. ọ̀run ní àwọn nílò ní o ìbá ní àgbàrá ńlá ní yabì sí koroko adé àfúgbà tí ṣàkọ́bí Olódùmarè ìbá bàbá ìbá yèyé ìbá olúwo ìbá ojúmọ̀nà àfèyí tá a bá dá ṣe nìkan ni kí orò má ṣàì gbà èyí tá a fẹ́ ṣe lónìí kó mọ̀ ṣe ń wá o àwọn kì í hun ọ̀run àkàrà dídé agbada kì í hun agbada ọkùn ńlá kì í hun òṣìyé ewé ọ̀rẹ́ kì í hun ilẹ̀ àfọ ìgbésí kì í hun olóko kí ni òní jẹ́ kó hun wá o àìhun ọ̀pẹ̀ mọ́mọ̀ jẹ́ kó hun wá o àìhun gbogbo ìta bá ṣe lónìí nítorí ilẹ̀ Yorùbá nítorí Nàìjíríà lápapọ̀ kò ní hun wá o àríbí àṣẹ bẹ́ẹ̀ o àtìkù ṣìkù onílẹ̀kùn sílẹ̀kùn ayọ̀kiri yọ̀kiri ìpín ìpéjọ ojú àmìsà sílẹ̀kùn ọlọ́run agada jáńjá sílẹ̀kùn fún jà ìjárò àsílẹ̀kùn fún ìrìnàjò Ifá aládé kó sílẹ̀kùn dandandan o ìmúra ọ̀run ìlà ìwọ ló tó bọ́rí fún o. Ọ̀rúnmìlà tẹ̀tẹ̀ o gbòbó tẹ̀tẹ̀ o gbòbó tẹ̀tẹ̀ o gbòbó tẹ̀tẹ̀ gbòbó ẹ̀nà málára gbòrò yàbá rẹ̀ tẹ̀tẹ̀ gbòbó náà má jẹ́rù gbòrò yàbá rẹ̀ tẹ̀tẹ̀ gbòbó náà má rárá gbàgà gbòrò yàbá rẹ̀ èrìgì àlọ́ Ọ̀rúnmìlà mọ̀ ìjòyè o Ọ̀rúnmìlà mọ̀ ìjòyè o Ọ̀rúnmìlà mọ̀ ìjòyè o wọ́n tójú olódi iṣẹ́ di o wọ́n bá ti mọ́ lọ́jà borí ìtẹ̀tán ìgbà ẹni níbà ẹ́ gùn ìgbà ẹni níbà ẹ́ sọ o.
wá tí wọ́n lọ́jà lórí ìtẹ̀tán ìgbà ẹni níbà ẹ̀gùn ìgbà ẹni níbà ẹ̀sọ̀ kọjá ara ní bá aṣáyé rí àwọn. Àrùn ní tọ̀sìn ipá bá ṣe ogun ọ̀tá sómi o nílẹ̀ káàárọ̀ òjíire. Àrùn ọ̀rà ní ọ̀run nílò ọ̀gbìnkàn gbogbo ọ̀tá wa nílẹ̀ káàárọ̀ òjíire ipá kó bá wa ra wọn pátápátá ní ọkọ̀ ra wọn níyì. Ẹ̀ta ègún tán ní gbogbo ègún tó bá ń bẹ lórí wa nílẹ̀ káàárọ̀ òjíire ilẹ̀ Yorùbá gbogbo ègún náà bá kẹ́ jẹ́ kó tán o. Èjì rẹ tẹ̀ ní gbogbo ọ̀tẹ̀ tó bá ń bẹ láàárín wa látòní lọ kẹ́ jẹ́ kó tán o. Ìkan tó kù báyìí ni tọ̀fidán kọ́ńkọ́ lé òkun kọ́ńkọ́ sọ́tún kọ́ńkọ́ tó lùwòrì kọ́ńkọ́ sósì gbogbo ọ̀tá wa pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire òfun ni kẹ́ fi fún wọn mọ́lé tìrìntìrìn o. Gbogbo ẹni bá ní wá lára nílẹ̀ káàárọ̀ òjíire òfun báyìí ni kó fún wọn mọ́lé tìrìntìrìn o. Kán jẹun kó fún wọn lọ́rùn kán mumi kó fún wọn lọ́rùn gbogbo ohun tọ́ta wa bá ti ń ṣe kó máa ní wọ́n lára ni o. Tọ́ bá kọ́lé rẹ̀ sọ tọ́ yọ dẹ̀dẹ̀ rẹ̀ sósì sósì ìwòrì ìwòwò báyìí ìwòrì báyìí ni kó múni gbogbo èèyàn ọ̀tárí aníwòwò. Ìwòwò lẹja wọnú ubú ìwòwò lámọ̀mọ́ rìn ìwòwò náà ń kọ́lé aláàmùsẹ́gbẹ́ ògiri ìwòwò ni kí gbogbo ọ̀tá wa kó rìn láyé o. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá gbogbo ẹni ń ṣọ̀tá wa nílé àti ẹni tí ń ṣọ̀tá wa lókè òkun ìwòwò báyìí ní kí gbogbo èèyàn táwọn kan rìn. Tí wọ́n bá ti mú kókó wọlé ṣe náà mú kó tèlè ju ọ̀nà jáde o. Tí wọ́n bá ti mọ́ lu ọ̀bá iṣẹ́ náà làgbá òṣèré lé lórí kán làgbá òṣèré lórí gbogbo èèyàn kárí ara ẹgbẹ́ kó ṣe bẹ́ẹ̀ o. Súré kọ bára rẹ ọmọdé sáré ní títí àná. Babaláwo ọba wa kó owó wá. Ohun ní nìyẹn o. Ọ̀run nílò ọ̀pìtàn máa gbọ́n ní ìrègùn. Yorùbá lókùnrin wà níbí lónìí. Yorùbá lóbìnrin ìyá wa máa ṣí gèlè. Yorùbá wà níbí lóbìnrin lónìí. Àwọn èèyàn ni wọ́n pè wá pé bàbá ọdọọdún lẹ máa ń bá wa ṣe ìwádìí lórí ilẹ̀ káàárọ̀ òjíire. Gbogbo ohun tí ẹ bá sì ti sọ pé Ifá sọ gbogbo ẹ̀ náà ni wọ́n máa ń rí pé ó rí bẹ́ẹ̀. Wọ́n ní ká bá wọn wádìí lọ́dún ọdún yìí. Àwa fẹ́ wádìí torí àwa náà wà lára wọn. Nínú ọdún yìí o kí ni ìwọ fárí lórí lókùnrin lórí lóbìnrin lórí lọ́mọdé lórí àgbàlagbà nílẹ̀ káàárọ̀ àjíire bí láti Èkó tá a mọ̀ sí Lagos State, Ọ̀yọ́ State, Kwara State, Ogun State, Ekiti State, Ondo State, Ọ̀yọ́ State àti káàkiri àti títí dàdó Òbíní tá a mọ̀ sí Edo State káàkiri Nàìjíríà náà papọ̀ o. Èyí tó bá jẹ́ pé ó máa kàn wá ní orílẹ̀-èdè Nàìjíríà afẹ́ kó o sọ o. Ọ̀rúnmìlà òpìtàn bó bá ṣe rí kó o wí o. Èmi jókùnrin mo béèrè báyìí o. Ìyá wa kan náà àwọn náà máa sọ̀rọ̀. Ẹ̀yọ̀ káwọn náà sọ̀rọ̀ sí. Ẹ tí ẹ lè sọ̀rọ̀ kẹ́ẹ̀kan sọ sí wọn lọ́wọ́ ń bẹ̀. Ẹ kú dání ẹ kú fún wọn.
àti àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lórílẹ̀-èdè mìíràn. A fẹ́ gbọ́ ohùn ẹnu Ifá fún ọdún 2024. Àṣẹ. Ọ̀rúnmìlà ògùntàn orí báyìí ló ní kó rí o, ìyẹ̀ ló ní kó yẹ̀ wò. Tán bá ti sìnkú nílẹ̀ tán ó máa ń dénú aboyún, òjìjí làjẹ́ wọ́n ń tà káràbá ká má gbóhùn ẹnu ẹ̀. Wàá báyìí lògèrè ta pẹ̀rẹ́ la pẹ̀pẹ̀rẹ̀ ńlá bó bá ṣe rí báyìí ni kó o ṣe sọ, mọ́ fi bí péré, mọ́ fi re pé bí, mọ́ fòlòlò fún òun fẹ̀. Ọ̀rúnmìlà gbogbo nǹkan ti wọ́n, gbogbo nǹkan ti dojúrú nílẹ̀ káàárọ̀ òjíire, ohun tó máa fi tutù òun la wá béèrè sí lọ́wọ́ ọ̀wọ́ Fá. Ọ̀rúnmìlà tí gbogbo ẹ̀ á dáa òun la béèrè sí lórí ilẹ̀ níwájú Olódùmarè ọba. Ẹ̀ta báyìí ni wọ́n ń yan ikọ̀, èjì ní jẹ́ṣẹ́, ojú kan ò báyìí ní kàlù kó wò wá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjíire. Àtọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ọmọ Yorùbá tán wà nílùú òyìnbó, àwọn kan jìyà ń bẹ̀. Ohun tí wọ́n ṣe tí ìyà máa tán láyé wọn, táwọn náà á di olú, tí ọ̀rọ̀ wọn á dayọ̀, tọ́rọ̀ wọn á dire, òun la béèrè sí ìwọ Fá. Ọ̀rúnmìlà ògùntàn bàrà àgbọnnìrègún. Àwa tá a wà nílé tá a ní jìyà, tíṣẹ́ máa tán láyé wa, tíyà máa tán láyé wa nílẹ̀ káàárọ̀ òjíire, òun la béèrè sí o. Ọ̀rúnmìlà ògùntàn àtẹ̀wé àtàgbà Ifá àwọn máa dé o. Wọ́n ní tàdá níṣẹ́ ló ti bẹ̀tì ẹni kó ṣẹ. Ifá aládé ẹ̀jọ́ iwájú rèé, ẹ bá wò ó kó jọ, ẹ̀jọ́ ẹ̀yìn rèé, Ifá kẹ́ ẹ bá wò ó kó jọ. Ṣẹrẹ ní ṣeé ṣe. Méjì ni o. Ilẹ̀ ẹlẹ̀ lọmọdé kọ́kọ́ tẹ̀ kó tó tọ́jú ọpọ́n. Bí tilẹ̀ bá pẹrẹ́ kí ti ọmọ inú ọmọ arúgbó parẹ́ o. Ẹyọ kan ni o. Ẹnìkan ń wò wá níbí oyè kan lò nǹkan tó ń ṣe ni. Wọ́bọ́wọ́bọ́ tì í, oyè yẹn gbìyàn tọrẹ, méjì ni o. Tó bá wu méjì wọn á tẹ̀ kan, ẹyọ kan rèé o. Bó bá ṣe rí ni kó ṣe wí Ifá, wọ́n forí adé sẹpọ́n eléyìí. Méjì. A rí Odùfáì ní ìrẹtẹ̀ ọ̀kànràn, ìrẹtẹ̀ ọ̀kànràn. Ìrẹtẹ̀ nǹkan lò. Ọ̀rúnmìlà ògùntàn bàrà àgbọnnìrègún. Ire lórí ilẹ̀ níwájú Olódùmarè ọba, lójú ìrẹtẹ̀ nǹkan lù yí, ìrẹtẹ̀ ọ̀kànràn. Lórí ilẹ̀ níwájú Olódùmarè ọba, oníkàyẹ̀wò gbà sọ́wọ́.
ire ni ajé yẹn, àyẹ̀wò ń lé egungun lórí ilẹ̀ káàárọ̀ òjíire yìí. Kí lórí tó fẹ́ ṣẹlẹ̀? Yẹrẹ ní ṣe é ṣe. Ẹ̀dá ìsunwọ́n, èrò ìṣàyè. Àwọn tí wọ́n bá lè kọ sílẹ̀ kí wọ́n kọ sílẹ̀ o. Gbogbo ohun tá a máa sọ. Ìfà jẹ́ ká bọ́ kó nínú òde. Àrélé lógun dá, ògùn dá agẹgẹ, ògùn dá bèbè lélẹ́yìí. Ìrẹsì ọ̀kànràn ní fátá dá o. Àwọn èèyàn ò rí látọ̀hún. Wọ́n rí ẹgbẹ́ wá síbí. Wọ́n rí. Wọ́bọ̀wọ́bọ̀ tí ó yẹ yẹ dùnyàn tọrẹ. Ọkànlẹ̀ àwọn wọ̀wọ́ àtẹ̀wòjú Olódùmarè ọba. Àrélé ní ògùn dá bèbè lápá ọ̀tún, àrí ọ̀yẹ̀kú ògùn dá ní apá òsì, èyí tí Ifá sọ pé ọ̀tún ni òun gbà. Ẹ fi tọwọ́ ọ̀tún yẹn sílẹ̀, jẹ́ kí gbogbo ayé rí. Kò múre o, àyẹ̀wò ló mú wá o. Àyẹ̀wò tí wọ́n bá rí yìí, àyẹ̀wò ìjà. Oní káyẹ̀wò, oní kìí ṣe ti jà. Ẹnìkan kìí bá jẹ́ jà. Egungun la fi béèrè ṣé àyẹ̀wò ìjà ló. Ìkejì ni pé kìí ṣèjà. Bọ́mọdé bá dá ódódù, á sinmi. Ọmọdé bá dá ódódù, á sinmi. Òdódù ní ọ̀yẹ̀kú méjì. A dẹ̀ ti rọ́wọ́ kan níbí, a ti rọ́wọ́ méjì ní apá òsì. Eléyìí tó ti gba, torí àmúlù ní tọwọ́ kejì, eléyìí tó ti gba òsì, òsì ní fágbà. Ó ní ìjà lòún rí o. Ifá ní ìjà lòún rí o. Ìjà. Ọ̀rúnmìlà Ògùntànmárà Àgbọnnìrègún. Ìjà tó rí ìjà ará ayé ni. Àwọn aráyé sáráyé náà ni. Òun lè gungun. Rárá o, ìjà òrìṣà, ìjà ìmọ̀lẹ̀.
ìjà aráyé ò lé egungun ayé ló sọ egungun ìdá báyìí ìjà òòṣà òun lajé. lórí ifá bẹ̀rẹ̀ ló ṣe ń tẹ ọmọ tó kú ọ̀lẹ́kùnrin tó yin ìgbọ̀n wọ́bọ́wọ́bọ́ tí ó gbè lárí yẹn sí o ó gbè kárí ilé. àríyìn lọ́bàrà ọ̀run nígbà tó já sí tó bá ṣohun rẹ̀ ni kò fọ́. ó gbè kárí ilé la rí léyìí àwárí léyìí ní ọ̀bàrà ìdí ó gbè kárí ilé ló wà lọ́wọ́ ọ̀tún ọ̀bàrà òdì ló wà lápá òsì ifá sọ pé òsì ni òun gbà ẹmu tọwọ́ òsì wá. ó ní ìjà aráyé àwa fúnra wa la ń bára wa jà o ó ní kò sóòṣà tó ń bá wa jà àwọn tí wọ́n wá ń bá wa jà tó rí yìí tó jẹ́ pé ọ̀rọ̀ ìjà yìí ìjà ẹlẹ́yàmẹ̀yà lórí lọ́dún yìí tí àwọn ẹ̀yà mìíràn máa kógun wọlé àbí táwa náà máa kógun jà wọ́n òun lájẹ́ ìjà ẹlẹ́yàmẹ̀yà lórí lọ́dún yìí láàárín àwa aráyé tó ń sọ yìí tó jẹ́ pé ẹ̀yà míì ń kógun ti wá sẹ́ olórí ẹ̀yà míì ń kógun ti ẹ̀yà ọ̀dọ́ ti wá ẹ̀yà Yorùbá onírárá kì í ṣèyẹn ló ń sọ o. àrílè lọ́sàá ọ̀sá ọ̀wọ́n ní tí wọ́n ń pè ní ọ̀sá oníbú. lápá ọ̀tún a rí ọ̀sá ọ̀wọ́nrín lápá òsì a rí ọ̀sá ìrẹtẹ̀ ọ̀wọ́nrín ọ̀sá ọ̀wọ́nrín ní ti apá ọ̀tún ìrẹtẹ̀ ọ̀wọ́nrín ní ti apá òsì ìfagbà òsì. ó ní ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yà míì máa kógun ti ẹ̀yà Yorùbá lọ́dún yìí ogun ni. ọ̀run nílà òkìtàn só lẹ́bọ tá a máa rú tá a máa fi ṣẹ́ ogun náà oníkàyẹ̀wò oníkìí sọ̀rọ̀ ẹbọ.
mọ̀ pé èèyàn ò lè predict Ifá. Èjì ogbè ló jáde yìí, tí èjì ogbè bá dẹ̀ ti jáde kò sódù míì ta tó fẹ́ dá tó lè borí ẹ̀ mọ́, so òsì náà ló gbà. A béèrè pé ṣé ó lẹ́bọ, ó ní kì í ṣẹbọ o, ó ní kì í ṣẹbọ. Ọ̀rúnmìlà bára àgbọn lèrè gún àbọ̀rú àbọ̀yè bàbá gbogbo àtọ́ o bí agbó ẹsẹ̀ àtúnlẹ̀ gbogbo ara lé ẹ̀dẹ̀ déere ẹ ṣeun bá gbè mí o. Ìgbà tí Ifá sọ pé kì í ṣe ọ̀rọ̀ ẹbọ báyìí, ẹ jẹ́ ká béèrè àdìmú. Ọ̀rúnmìlà àdìmú gan-an ni ṣíṣe lórí ilẹ̀ káàárọ̀ oòjíire lọ́dún ọdún yìí tógun ológun ẹlẹ́yàmẹ̀yà yìí tí ò ní jà wá. Ẹ̀ka ìyẹ̀wò bàbá kejì sílẹ̀. Àdìmú adá ìrẹtẹ̀ ọ̀kànràn. Ìrẹtẹ̀ kálù rẹ̀ bẹ́ẹ̀ ni lórí ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Ọ̀rúnmìlà ògùtàn nínú ọdún yìí àdìmú ni ṣíṣe. Tí Yorùbá náà bọ́ kó lóko ẹrú táwa náà jẹ́ gbádùn ilé ayé yìí. Padà wá ní ìrẹtẹ̀ òpèrè táwọn kan máa ń pè ní ẹsẹ̀ kan ọ̀la. Ọ̀gá gbàgbọ́ nílùú gbòmí bẹ́ẹ̀. Ó ti gbọ́ torí alámọ̀já ń tẹ́ mọ̀ pé orí afẹ́fẹ́ la wà. Ẹlòmíà ní wọ́n bá kọ́kọ́ tẹ̀ tán. Náà ọ̀tún ló gbà. Ìrẹtẹ̀ lápá ọ̀tún, ìrẹtẹ̀ òpèrè àti ogbè ọ̀kànràn ọ̀tún ló gbà. Ó ní kì í ṣe àdìmú o, kò tún mú àdìmú. Ìpèsè la máa ṣe lọ́dún yìí tá a máa fi lábọ̀ yọ tógun ẹlẹ́yàmẹ̀yà yìí tí ò ní jà wá nílẹ̀ káàárọ̀ oòjíire tán máa bá wa fọwọ́ ogun bọlẹ̀. Ó ní kì í ṣe ọ̀rọ̀ ìpèsè. Méjì àtẹ̀kán. Méjì àtẹ̀kán. Ẹyọkan àtẹ méjì. Méjì àtẹ̀kán. Pẹ̀rẹ̀ ní ṣe jẹ́. Wọ́n mú orí adé sọ́kọ́. Wọ́n mú olùdókòwò ẹ̀rọ. Ọ̀bàrà. Ìrẹtẹ̀ agbèsí kólúwo. Ifá pè mí o. Ẹ̀yin fúnra yín lẹ̀ dákẹ́.
ọ̀rọ̀ yìí lágbára ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni. Yíyà yín lẹ́nu. Àwọn tó bẹ̀ wá wọ́n èmi gangan náà fẹ́ kí n dá o pé kí n jọ. Ọ̀bàrà rẹ̀ tẹ̀ lápá ọ̀tún, ó gbé ọ̀ṣẹ́ lápá òsì. Eléyìí tí a gbà pé ọ̀tún ni ó gbà. Eléyìí tó mú ni ó mú ìpèsè. Ó ní ìpèsè la máa ṣe